bá mi gẹ́ẹ̀tì igi ọ̀gẹ̀dẹ̀ tó bá wá sí di igi ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ ló need bá mi gé láti ibi téwé ti bẹ̀rẹ̀ yìí wá síbi tí ò ti séwé ò ti rí báyìí wàá gé wá sísàlẹ̀ ara ẹ̀ ni ó ti yé ń sìn ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ èyí tí ò léwé lára nínú ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ ló máa gé wàá wá yọ ọbẹ̀ yẹn tó bá ti yọ bá mi gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ bá mi kó sínú ìsàlẹ̀ pot bá mi gẹ́ẹ̀tì negro pepper ẹ̀rù èyí tí ò lámọ́ ẹ̀rù tí ò lámọ́ bá mi kó sí lórí kó pọ̀ bá mi gẹ́ẹ̀tì egbò igi sápó bá mi dà sí lórí kó pọ̀ bá mi gẹ́ẹ̀tì egbò igi àìdán tọ̀rọ̀ bá mi dà sí lórí wá bá mi bomi sí kó o sè lágbo tó bá ti sè lágbo bíi sí ní láì tààlà kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization iṣẹ́ wo ló ń ṣe ọwọ́ ń kúta ìtàyí láti age of 35 lọ́kùnrin lóbìnrin ló bẹ̀rẹ̀ sí lọ lo iṣẹ́ yìí títí darúgbó arúgbó náà ń lò láti age of 35 lọ́mọkùnrin lọ́mọbìnrin ló máa lò ọwọ́ ń kúta ìtàyí pajápajá múyàn lọ́wọ́ arúnmọ́léegun rheumatism èjìká ríro kì í rórun sùn ẹ̀jẹ̀ ò flow nínú iṣan èèyàn dáadáa ẹ ti understand gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lágúnlágún egun ń san gbogbo níṣe ló ń ṣiṣẹ́ fún tó wà effective gidi lọ ṣe àgbo yìí kó bẹ̀rẹ̀ sí ní mú láti age of 35 lọ́mọkùnrin ni lọ́mọbìnrin ni ó wà effective gidi á through àwọn vein iṣan ẹ̀já flow nínú iṣan gbogbo bí tára ti ń ròyàn ó ti yé yín nísìn ó máa di ohun ìgbàgbé àbẹ́sẹ̀ ń ro ìbàdí ń ro ó tún máa ń prevent stroke ẹni tẹ́yìn ń ro tó ti ń rí symptoms of stroke ó máa ń prevent tó bá máa gbé ò ní ní stroke ó wà effective gidi mú kọ́ọ̀pù kan láàárọ̀ mú kọ́ọ̀pù kan lálẹ́ ó wà effective gidi fún gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ nípe ní níjà ẹ contact Sheikh Afagba International Limited a wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos àwọn egbògi wa láti India ní China ní Arab country ní Asia continent láfíríkà wa nílẹ̀ Yorùbá wa ń bí tó ní NAFDAC number ìjọba Ọlọ́run bá dání ẹ contact wa ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ti lo oògùn sí tí ò lo abẹnitáyé ń dà láàmú abúbìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ àbọ́kùnrin tí nǹkan ọmọkùnrin ò lè ṣe déédé ẹ wá lọ fáwọn full package wa àwọn egbògi gidi ẹ wá lọ fún kò síbi tẹ́ ẹ wá tá àti lè deliver ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos bí sí ní láìta alákòóso bí tààtà fún deliver à ń lo DHL adẹ́ ń lo GIG customer ló máa sanwó delivery fee bí sí ní láìta alá ẹ contact wa ètò àwẹ́wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàrà wà àwọn àlálùpàwọ̀dà wà gbogbo kéèsì tó bá wù kó tó bá ti jẹ́nu ayé yìí contact Sheikh Afagba àwọn ọ̀dẹ́ ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín ní kọjá inú àlà Ọlọ́run tílkà hududullah wa ma yuti illa wa rasulahu tọ́lọ́run ọba ló ń kọ̀ǹtú ayé ó ṣòwò àjẹwà ẹlẹ́bọ lóògùn wà wọ́n ń dàyàn láàmú àmọ́ ó ní ọ̀nlọ́ọ̀kì tó ju ọ̀nlọ́ọ̀kì lọ tí yẹn ó fi bọ́ nínú gbogbo èdè yẹn pátápátá ẹ contact wa lórí +234 810 913 1425 lọ ṣe àgbo epo dẹ̀ fi ránṣẹ́ innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí gbogbo ẹ̀yin fans gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àdúrà yín àgbà ẹ̀rí bá ti ṣe ìrọ́nà gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kéré òkú wálé ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé kò ní gbérí mọ́ bá a ṣe ń fẹ́ kórí fún yín kórí bẹ̀ fáwa náà má sàlámù wa ilal liqa.